Àgògó bàbá mi lẹ́gbọ́ gírí ló dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ méjì ọ̀kan ká wákàtí èkejì ká ìṣẹ́jú gẹ́gẹ́ bí a ti mọ̀ níléèwé alágogo gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n níléèwé alágogo. Àgògó bàbá mi lẹ́gbọ́ gírí ló dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ méjì ọ̀kan ká wákàtí èkejì ká ìṣẹ́jú gẹ́gẹ́ bí a ti mọ̀ níléèwé alágogo gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n níléèwé alágogo. Orí mi èjìká mi orúnkún ẹsẹ̀ orí mi èjìká mi orúnkún ẹsẹ̀ orí mi èjìká mi orúnkún ẹsẹ̀ tìrẹ ni Olúwa. Orí mi èjìká mi orúnkún ẹsẹ̀ orí mi èjìká mi orúnkún ẹsẹ̀ orí mi èjìká mi orúnkún ẹsẹ̀ tìrẹ ni Olúwa. Mi ẹ tọ́jú mi mọ́mí mi ẹ tọ́jú mi ẹ ò lè rọ́mọ rà lọ́jà dádì mi ẹ tọ́jú mi dádì mi ẹ tọ́jú mi mọ́mí mi ẹ tọ́jú mi ẹ ò lè rí mi rà lọ́jà dádì mi ẹ tọ́jú mi. Gbogbo abiyamọ ni yóò jèrè ọmọ láṣẹ Èdùmàrè. Dádì mi ẹ tọ́jú mi. Àní gbé sin àní gbégbìn lógo Ọlọ́run. Bí wọ́n ṣe ń dàgbà tínú wa ń dùn lágbára Ọlọ́run ikú ò ní pa wọ́n mọ́ wa lọ́wọ́ o. Bá a ṣe ń rí wọn tínú wa ń dùn àní banújẹ́ lórí wọn láṣẹ Èdùmàrè. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi. Mo kí níbikíbi tí ilé tún ti mọ́ tójú tún ti mọ́ lọ́ọ̀dẹ̀ yìí. Ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ àṣeyọrí ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ náà ni yóò máa délé ẹnì kọ̀ọ̀kan wa ẹ kú ojúmọ́ o. Ẹ ò lè rí mi rà lọ́jà mọ́mí mi. À ń ṣe é lọ lánàá náà làwọn oníná mọ̀nàmọ́ná gbèsè wọn dé wọn múná lọ. N ò lórí ọ̀fẹ́ àti máa jáde láti máa sáná sí ẹ̀rọ amúnáwá. Mo wá níbi tá a roko tì sí ó yẹ ká fàbọ̀ bẹ̀ ibi tá a sọ̀rọ̀ dé ó yẹ ká parí ẹ̀ ká yanjú nǹkan tá à ń sọ lọ àwọn èèyàn ní Mr. Àkàndá ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ kàn dédé dákẹ́ ní iná lọ́lọ́ o èmi kọ́ o. Èdè ni wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yóò tún ìdílé kan ṣe yóò dá ẹ̀mí kan dúró kò ní jẹ́ káwọn èèyàn kan ó kó sínú ibi kò ní jẹ́ káwọn èèyàn kan ó rìn lọ́jọ́ ibi ń pọ̀nà. Ìdí ni pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn èèyàn kan wà nínú ẹ̀jẹ̀ tí wọ́n ó fi ra orílẹ̀-èdè padà. Ìdí ni wípé ọ̀rọ̀ tá a sọ kò ní jẹ́ káwọn èèyàn kan wà lọ́gbà ẹ̀wọ̀n kí wọ́n ẹsẹ̀ máa wá kábàámọ̀ kẹ́bi wọ́n má láǹfààní láti rí wọn. Ìdí ni pé ọ̀kọ̀ọ̀kan wa bá a ṣe wà yìí òun náà la jẹ́ ògo ìdílé kọ̀ọ̀kan òun náà la jẹ́ breadwinner ìdílé kọ̀ọ̀kan bó ni yóò ṣe wá rí kí wọ́n mọ lórí ilé tì sátìmọ́lé. Dádì mi ẹ tọ́jú mi mọ́mí mi ẹ tọ́jú mi ẹ ò lè rọ́mọ rà lọ́jà dádì mi ẹ tọ́jú. Ọmọ ò ṣeé rà lọ́jà ká jìṣẹ́jìyà lórí ọmọ ká tiẹ̀ tó jìṣẹ́jìyà lórí ọmọ aláboyún wà nípò ìlóyún ó wà nípò ìrọbí òun lọmọ nǹkan tójú ẹ rí àwa bímọ lẹ́yìn oṣù mẹ́sàn-án lẹ́yìn dùgbẹ̀dùgbẹ̀ àfi ọmọ ká àfira wa ká ìjọ ẹgbẹ́ òṣè lélẹ̀ ìjọ àyà òṣè dàdélẹ̀ àwa bímọ òun láyọ̀ wọn kí wa kú ewu ọmọ. Dádì mi ẹ tọ́jú mi. Ó dijọ́ kẹjọ akó ọmọ òun jáde tó orúkọ tí yọmọ jẹ náà ni Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Èmi ẹ tọ́jú mi ẹ ò lè rí mi rà lọ́jà mọ́mí mi ẹ tọ́jú mi. Àwa kó ọmọ yìí jáde tán afúnlókọ tán Àkàndá a rèé ó dàgbà ó tọmọ tí ó yẹ kó lọ sílé ìwé àfi ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ ó jáde sẹ́kọ́ndìrì ó lọ yunifásitì bí ó tiẹ̀ lọ yunifásitì ó kọ́ṣẹ́ ó níṣẹ́ lọ́wọ́ ọmọ òun wá dàgbà ká wá gbọ́ pé wọ́n sì í ta níbọn bó ni yóò ṣe rí fìnájó rẹ̀ wò ná kó tó fi jọmọ ọlọ́mọ.
báyìí la wá fọyín wa là ń fọyín wa là ń fọyín wa báyìí la wá fọyín wa. ilẹ̀ tó ti ń máa bí ilẹ̀ tí ń mọ́ díẹ̀díẹ̀ Àkàndá mo ní mo ti bá yín ṣàjọ àwọn orin tá a máa ń kọ nígbà kékeré ẹ̀yin tá a jọ lọ sí tá a jọ wà ní the same category tá a jọ lọ ilé ẹ̀kọ́ kan náà àwa tá a lọ sí nursery ni mo ń sọ o ẹ ti mọ píìkì àwọn orin yẹn pé yes bá a ṣe máa ń kọ nígbà yẹn ni tó ta bàbá yìí gan ṣá. àtàbájí lójoojúmọ́. báyìí làwọn fọyín wa là ń fọyín wa là ń fọyín wa báyìí làwọn fọyín wa tàbájí lójoojúmọ́. gbogbo àkọ́sórí tí àwọn ọmọ nursery máa ń kà àwa náà nígbà yẹn jí kó rorin wẹ̀ kó mọ́ gé èékánná rẹ fọṣọ rẹ gbá àyíká rẹ jẹun tó dára lásìkò mọ́ jẹun jù lára wọn náà ni ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ilé ìmọ́tótó ara ìmọ́tótó eyín ìmọ́tótó aṣọ ìmọ́tótó ń ló lè ṣẹ́gun àrùn gbogbo. àwọn tí kì í bá fọyín wá olórin tá a máa ń kọ fún wọn níléèwé ẹ máa rántí ẹ kí n tó padà wá. báyìí la wá. níléèwé wa ń gbà náà especially ní kíláàsì wa tá a bá ti rẹ́ntí ọ̀fọ̀ yan pé eléyìí ń rú lọ kólá sẹ̀ǹdẹ̀wẹ̀rí lọ kàtà bàbá wọn lọ rògiri kọ́bẹ̀ wọn kó lè dùn eléyìí ń rú lọ kólá sẹ̀ǹdẹ̀wẹ̀rí lọ kàtà bàbá wọn lọ rògiri kọ́bẹ̀ wọn kó lè dùn. bọ́jú wa là ń bọ́jú wa là ń. Àkàndá ọ̀rọ̀ eré kọ́ ni mo wá ṣe lónìí ògidì ọ̀rọ̀ tó lókìmí ọ̀rọ̀ tó lágbára náà ni mo wá ṣe mo wá pe ẹ̀yin èèyàn mi ṣàkíyèsí mo wá tọ́ yín sọ́nà torí pé ipò tí mo wà òun náà ni ẹni tó bá fẹ́ jìn sí kòtò kémi ó ṣe mọ̀nàmọ́ná tí yóò tán náà ìmọ́lẹ̀ sí i tẹ́ bá gbọ́ ní àkókò kan lọ́dún tó lọ nígbà tí a bẹ̀rẹ̀ agitation yìí lọ́dọ̀ wa tàbí kí n pé nígbà tí mo bẹ̀rẹ̀ agitation fún Odùduwà Republic tí mo dá agitation for Odùduwà Republic kalẹ̀ ó sì wà lórí YouTube ó sì wà lórí Facebook ńbẹ̀ a sì wà lórí WhatsApp ohun tí mo sọ ń gbà yẹn fún àwọn tí a jọ wà ńbẹ̀ ni wípé ara ò lè dára dá a nílò ara wa eléyìí túmọ̀ sí wípé ẹnìkan ò lè dá kínní ìṣe a nílò ara wa a sì nílò èrò tó pọ̀ mo ní ọ̀rọ̀ yìí is about numbers eléyìí túmọ̀ sí wípé ó níye tá a gbọ́dọ̀ tó nísìnyí petition wà láti sign lágbára Ọlọ́run kí Ọlọ́run fún mi láǹfààní màá upload petition yẹn sórí Facebook page mi ẹ̀yin èèyàn máa lọ síbẹ̀ tẹ́ bá ti click lórí ẹ̀ yóò gbé àwọn nǹkan kan wá fún ibi tẹ́ ti máa fọ́ọ̀mù tẹ́ ti máa fíìlì orúkọ yín yóò dẹ̀ béèrè àwọn ìbéèrè lọ́wọ́ yín ṣé ẹ fẹ́ ká gba Odùduwà Republic ṣé ẹ fẹ́ kí á kò lára Nàìjíríà ẹ sì máa dáhùn ibi tó bá yẹ kẹ́ ẹ dáhùn yes ẹ dáhùn yes ńbẹ̀ ẹ dẹ̀ submit ẹ̀ ọ̀tán ìtọ́wà ńbẹ̀ ni pé ẹnìkan ò lè dìbò lẹ́ẹ̀mejì ẹnìkan ò lè sign petition yìí lẹ́ẹ̀mejì ó máa béèrè ìpínlẹ̀ rẹ yóò béèrè orúkọ rẹ ó lè sign ẹ̀ lẹ́ẹ̀mejì ntẹ́ kàn nílò láti ṣe náà ni wípé ẹ tún sọ fáwọn tó wà láyìíká ọ̀dọ̀ yín because ó níye numbers tá a gbọ́dọ̀ dé kí United Nations kí wọ́n tó gbọ̀rọ̀ wa rò káwọn ìlú òkè òkun bíi America bíi London bíi UK kí wọ́n tó gbọ̀rọ̀ wa rò màá sọ kínní kan fún wa nípa ta ló lè ràn wá lọ́wọ́ tá a fi lè rí òmìnira gbà kó lára Nàìjíríà gẹ́gẹ́ mo sọ ẹ má gbàgbé ọ̀rọ̀ rálì kọ́ lọ̀rọ̀ wá kàn mi ò discourage àwọn tí wọ́n ń ṣe rálì lókè òkun o kí wọ́n ṣe o bí wọ́n ṣe ń ṣe yẹn ara iṣẹ́ kan lára iṣẹ́ tó yẹ ká ṣe ni wọ́n ń ṣe yẹn ó ń wú wa lórí ó ń mú wa lára yá ṣùgbọ́n apá kún wa kénèdé àwa ò lórí ọ̀fẹ́ tí àwọn ní lórílẹ̀‐èdè Nàìjíríà àfẹnutọ́ bá fẹ́ ṣe rẹ̀ lófò lókù ló máa jáde l'October 1st ìjọba Nàìjíríà ò fàyè gba protest ẹ rántí ti àwọn IPOB lọ́dún náà ẹ wo iye ẹ̀mí tó ṣòfò ẹ wo iye scores tí wọ́n kà àwa ò fẹ́ ka scores ní tiwa níbí bákan náà ẹ wo àwọn tó ṣe revolution now ibo lọmọyẹlé Sowore wà Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ẹ̀yìnkùlé ojó ni wọ́n ru òkú Akin gbà because nígbà tẹ́ bá fẹ́ lọ fàjàngbọ̀n kan ẹni tó jẹ́ ojó yóò sá sínú ilé irọ́ ni ẹnì sọ bẹ́ẹ̀ ọ yá kíní kankankan gbogbo àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ńgbà tí wọ́n bá wẹ̀yìn wọn ò ní rẹ́ni kankan mọ́
yóò wá kà wọ́n ijó àjùmọ̀jó yóò wá dijó àwọn nìkan ṣoṣo níbi tí wọ́n ń lọ. ìgbà tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá òdì kejì pàdé ojú wíńdò ẹni tó jẹ́ ojó tó sá sínú ilé òun náà ni wọ́n ti máa ru òkú ẹni tó pe rẹ̀ lákin tó lòun lọ sójú rẹ̀ ní àwa láwa ń bẹ́ a máa ṣe. ẹ̀kúlé ẹ̀ ni wọ́n ru òkú akin gbà ní wípé ẹni tó lọ nísìn ni wọ́n gbọ́ pé ọlọ́run ló jẹ́ kó ń wọ́ dákẹ́ mọ́lé. ńlá fi máa sọ wípé àgbàlagbà tó dùbúlẹ̀ sórí ẹní orí ìrànjọ ọmọdé tó gorí kòkó àwòsí lọ. ibi gẹrẹjẹ la sì bá gbà. so ẹ̀yin tẹ́ ní mò ń discourage àwọn èèyàn mi ò discourage anybody o. ẹni tó bá dẹ̀ fẹ́ doubt mi tó bá ti di October 1st ní Nàìjíríà ẹ jáde. ẹni tó bá fẹ́ doubt mi tó bá sọ wípé rubbish ni mo ń sọ tàbí mi mọ nǹkan tí mo ń sọ tàbí ẹnìkan ló gbowó fún mi tàbí mo ti dọmọ ẹgbẹ́ òṣèlú ẹ jáde. nílẹ̀ Yorùbá akàwé alọ́pọlọ alọ́gbọ́n a ní àwọn èèyàn jàǹkànjàǹkàn aláwọn èèyàn tí wọ́n nítumọ̀ tí wọ́n ní fọ̀tán lè kánná káàkiri ìlú òkè òkun. kọ́ńtírì wo lẹ máa dé tí ò ti sọmọ Nàìjíríà kò wọ́pọ̀. tẹ́ ẹ̀ ti rọ́ ọmọ Yorùbá jàre ọmọ Yorùbá tẹ́ bá rí l'Amẹ́ríkà rí ní London majority wọn ló kàwé majority wọn ló ń ṣiṣẹ́ gidi ńbẹ̀. ọmọ Yíbò tẹ́ bá rí ní abroad tí ọba ẹ má bínú o tí ọba ṣàyídáyídá lu jìbìtì ẹ má bínú ẹ̀yin Yíbò ìṣù ẹni ní mo ní tọwọ́ bọ́pọ̀ a jẹ́ wípé ó ń struggle lọ́hùn bí kò náà mọ̀ ṣiṣẹ́ iṣẹ́ oṣù. ṣùgbọ́n nípò pàtàkì l'Amẹ́ríkà ní London ọmọ Yorùbá lè máa bá ń bẹ̀. àwọn agbẹjọ́rò tó dáńtọ́ ń bẹ ń bẹ̀ ṣùgbọ́n wọn ò fẹ́ràn wa. tí wọ́n bá fẹ́ràn wa wọn ò rántí wa tí wọ́n bá rántí wa wọn ò rò nípa wa. wọn mọ̀ wípé bí ìlú odò tó di òrójú kò síbi tá àti rọmọ tálákà tí ó ròde ẹmu. now ẹ sọ fún mi ẹni tó wà ní abroad tí ẹnìkan èèyàn méjì tí ọmọ dà láàmú lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù ẹ bọ̀dá ẹjọ ẹ sẹ́ndì owó sí mi mo fẹ́ sanwó school ọmọ kan wà lọ́sibítù bó àwọn la fẹ́ sọdún báyìí kí la fẹ́ jẹ báyìí in fact kò sí ẹ̀sìn nǹkan kan tá a fẹ́ jẹ èmi àtàwọn máa mú mi sùn lánàá ni tí ò ní ẹni tó ń dà á láàmú lónìí. majority àwọn tó wà lábúrọ̀dù ṣé gbogbo wọn lọ́gbọ̀nà títọ́ lọ kí ló dé tí kálukú wọn fi lọ tí wọ́n fi struggle lọ ṣé gbogbo wọn lọ gbafẹ́. torí pé ìlú òdùn òde òrójú Nàìjíríà ò dáa. àwọn tá a pè lólórí ta ni wọ́n ṣèfẹ́ wa tira tara wọn ni wọ́n ń ṣe tẹ́bí wọn nìkan ni wọ́n ń ṣe bí wọ́n ṣe kówó ìlú sápò nìkan ní ń bẹ lọ́kàn wọn. gbogbo ẹ̀yà tí ń bẹ nílé ìgbìmọ̀ asòfin owó ni wọ́n ń pín. láti 1999 tá a ti padà sí democracy. ẹ sọ fún mi òfin wo I repeat òfin èwo níjọba ṣe tọràn mẹ̀kúnnù lọ́wọ́. ìjọ wo lẹ ti gbọ́ tí wọ́n ń dìbéètì nílé ìgbìmọ̀ asòfin tàbí House of Rep tó jẹ́ pé àkòrí dìbéètì wọn lórí ọ̀rọ̀ mẹ̀kúnnù ni. lockdown wà oríṣiríṣi orílẹ̀-èdè ń fáwọn ọmọ ìlú wọn ní tí wọ́n jẹ ní tí wọ́n ná wọ́n ń rìlífù wọn. a parí lockdown ìjọba Nàìjíríà ti wá fi owó kún owó epo wọ́n fi owó kún tàrífù ná. àwọn wo ló jẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn àjọ tí ń yá wọn lówó. tẹ́ ẹ bá fẹ́ ká fún yín ká yá yín lówó ẹ rè yọ sọ́bsidì kúrò lórí owó epo yín. wọ́n yọ sọ́bsidì wọ́n tún tá a bá yọ sọ́bsidì báwo la ṣe fẹ́ kóòpù ọ̀nà ń bẹ ẹ fowó kún owó epo ni ẹ sì fowó kún tàrífù ná wọn ò sálì sí kán mọ́ lò ná. ìjọba tiwa ò ní nǹkan ìgbádùn kankan fún wa. bí yóò ṣe mọ ni olóde wa lára tá a mọ̀ ké lójoojúmọ́ náà ni wọ́n mọ̀.
now tá a bá ń sọ̀rọ̀ nípa Odùduwà Republic honestly ó wà achievable ṣùgbọ́n ọ̀nà rẹ̀ jìn díẹ̀ wọ́n gbàgbésẹ̀. Yorùbá ní títa ríro làákọlà tó bá jiná tán ní tó doge. ṣáà lè fara da ìgbésẹ̀, ṣáà lè ní sùúrù, ṣáà lè gbà wípé kò pọn dandan kó jẹ́ generation wa ni yóò achieve ẹ̀ bí èbó ṣe ṣe nǹkan wọn nu bí èèyàn ṣe ṣe nǹkan pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nìyẹn. Britain wọ́n fẹ́ kó lára EU wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ sẹ́yìn ǹjẹ́ rí kí wọ́n jà wọn ọjà wọn ò pariwo bọ̀ wọ́n mẹ́ni ẹ̀ pé àwọn fẹ́ kó lára United Nations àbí European Union. Àwa náà máa ní ìgbésẹ̀ tá a fẹ́ gbé tó bá October 1st kí gbogbo àgbáyé ó lè mọ nǹkan tí ń ṣe wá. Ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù kódà ẹ̀yin tẹ́ wà ní Ghana ẹ jáde. Lẹ́yìn tí mo ṣètò tán lọ́jọ́sí tí mo dárúkọ àwọn ibi tí protest ti máa wáyé excuse me àwọn èèyàn tó wà ní United Arab Emirates wọ́n sáré pè mí pé níbí o kò sáàyè protest o. Ìdí ni pé ìjọba tí wọn ò fààyè rẹ̀ lẹ̀ kí ló dé wọ́n ní ó ní ọ̀nà tí àwọn fi ń bó lórí tí wọ́n sọ̀rọ̀ wọn ò kí ń protest sáwọn olórí wọn because olórí wọn mọ nǹkan tí wọ́n fẹ́ olórí wọn mọ nǹkan tó máa benefit wọn olórí wọn mọ tó máa mú ìgbé ayé ìdẹ̀rùn bá wọn kí náà fẹ́ protest sí nítorí Ọlọ́run. Olórí wọn ò ní ẹnì kankan lára kò sí dàlúrú ńbẹ kò sí pànìyàn ńbẹ kò sí pé jíjí tí wọ́n jí lónìí o èèyàn 10 kan ni wọ́n tún panu ilé kan o kò sí yẹn ní United Arab Emirates. Ńlọ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sọbẹ̀ dílé kí wọ́n sọbẹ̀ díbi tán ti lè wó oúnjẹ òòjọ́ wọn. Gbogbo ẹni tí ń bẹ lájò kọ́ ló dùn mọ́ nú ṣùgbọ́n Yorùbá ní bílé bá rí bí ilé tó kó rí bí oko èèyàn fọ́ mú bìkan ni. Iṣẹ́ tọ́pọ̀ ń ṣe lájò iṣẹ́ bí ẹrú ni wọ́n ń ṣe kò dùn mọ́ wọn nù ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ó bẹ́ta káwọn wà nílé. Tẹ́lómi bá wo iye tó ń gbà lọ́hùn ó máa jẹ́ equivalence iye tó ń gbà Nàìjíríà ṣùgbọ́n gbà tó bá wo pé bet ó máa ń rí náà lò lójoojúmọ́ iná ti Nàìjíríà ìdákúrekú mọ́ ni ibi bẹ́tà jẹ́ ń dúró síbí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti wù kó wálé ṣùgbọ́n wọ́n jí lágbájá gbé lónìí wọ́n jí tàmẹ̀dùn gbé lọ́la wọ́n máa pa àwọn èèyàn kan ní Kaduna wọ́n pa àwọn èèyàn kan Màdúgòrè làyà rẹ̀ ọba tó ń já pé ilé ìwò la tún wá ń lọ báyìí sáárì lè dé sí wọ́n tún ti jíyàn gbé lókè ògùn o àwọn Boko Haram ti débì kan o. ẹ wò ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ aṣọ àyín dilé ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ nígbà kan kí n tó lọ síbẹ̀ yẹn mo ní àwọn èèwo ló lè ràn wá lọ́wọ́ láti actualize dream wa. Tá a bá protest ní London a kàn formalize ambition wa dream wa ni pé a fẹ́ Odùduwà Republic ọlọ́ngbọ́ London kan ni yóò ràn wá lọ́wọ́ Britain kan ni yóò ràn wá lọ́wọ́. Kennedy agbára tá à ń sọ yìí àwọn ló gbé fún Haúsá Fúlàní. United Kingdom ló sọ wá di ẹrú lábẹ́ Haúsá Fúlàní. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọgbọ́n ó létò Anthony Enahoro ọgbọ́n ó létò. Àwọn Britain wọn ò dẹ̀ fẹ́ni tí àwọn ò ní lè control. Wọ́n rí àwọn ọ̀rẹ́ wa wípé dọ̀dọ̀yọ̀ ni wọ́n nígbà yẹn ni wọ́n ṣe dọ̀dọ̀yọ̀ mọ́ wọ́n ti gbọ́n jù wá lọ o dọ̀dọ̀yọ̀ ni wọ́n bẹ́ẹ̀ bá sọ́ǹgọ̀ wọn síwájú wọ́n lọ náà nù ò ní béèrè wọ́n sì rí bẹ́ẹ̀ dòní o. wọ́n á wò pé bá a bá gbé fún Yorùbá àwọn Yorùbá tó jẹ́ pé ntí àwọn tọ́kàwé nínú wa fi bẹ̀rẹ̀ agbẹjọ́rò ni ẹ̀rọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ agbẹjọ́rò ẹ̀rọ ọmọ rẹ̀ agbẹjọ́rò
Akíntọ́lá. Now tá a bá ní ká gbé fáwọn ilé wọn ti gbọ́n jù wọn ò ní sí control ni wọ́n fi kéje Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ò fi rí bẹ̀ dé láéláé. Wọ́n wá gbé agbára fáwọn ará Òkè Ọya àwọn ará Òkè Ọya tí wọ́n láwọn ò fọwọ́ sí òmìnira because ní 1967 no 1957 nígbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn Anthony Enahoro tí wọ́n move motion pé a fẹ́ kó lára Nàìjíríà ṣe làwọn ará Òkè Ọya bínú dìde ìpè rọ o àwọn ò tí ì rẹ́dì fún òmìnira kankan o a ò tí ì ráìpù tó wọ́n bínú jáde kúrò nínú gbọ̀ngàn tí wọ́n ti ń ṣèpàdé ni. Lónìí àwọn ní wá ń jàǹdùnlá òmìnira ọ̀hún. N táwọn Britain sọ fún wọn nígbà yẹn òun ni pé ṣe rí àwọn Yorùbá ìwé làwọn fẹ́ràn ẹ jẹ́ kí wọ́n máa kà á. Àwa aláṣẹ OND tààtún sí HND káti ẹ̀ tó ṣe yẹn ẹlòmíì ò ti kọ́kọ́ lọ sí technical college yóò lọ sí college of education yóò lọ poly yóò ṣe OND yóò ṣe HND yóò ṣe masters yóò ṣe kí lorúkọ ẹ̀ yóò ṣe PhD. Ìwé náà ní ń dà wá láàmú káàkiri tá a fi fẹ́ gba tara wa tá a fi fẹ́ tẹ̀léra wa tá a fi fẹ́ support ara wa. No. Ìwé mélòó lágbájá kà ó ṣe máa wá control mi PhD ni mo ní náà. No. Ẹni tó ṣe OND lásán ó máa sọ̀rọ̀ níbi tí mo ti ń sọ̀rọ̀ rubbish. Ńlá fi bára wa ní position tá a bára wa ọjọ́ wo la ṣe yí dà. Àwọn ló wá sọ fáwọn ará Òkè Ọya pé ẹ mọ̀ ń tó ṣẹlẹ̀ ẹ̀yin máa kó ọmọ yín sínú forces ẹ kó wọn sí sọ́jà ẹ kó wọn sí ọlọ́pàá ẹ kó wọn sí navy ẹ kó wọn sí immigration ẹ kó wọn sí custom ẹ kó wọn sí air force. Kó lójó tó ṣẹpẹ́ àwọn ọmọ wọn ti ń dépò gíga nínú iṣẹ́ ológun. Náà fi jẹ president náà fi jẹ head of state lọ rẹpẹtẹ náà fi jẹ governor lọ rẹpẹtẹ. Nílẹ̀ Yorùbá ọmọ mélòó ló ṣe gómìnà láyé ìjọba ológun? Ntí àwọn Britain dẹ̀ sọ fáwọn ará Òkè Ọya ni wípé ẹ má jẹ́ kí agbára ó kúrò lọ́wọ́ yín láéláé. Wọ́n dẹ̀ maintain ẹ̀. Kò dúró believe pé eléyìí tó wáyé láyé Ọbásanjọ́ wọ́n believe pé àṣìṣe làwọn ṣe. Wọ́n dẹ̀ ti determine wípé irú mistake bẹ́ẹ̀ ò tún jẹ́ ṣe àwọn ọmọ láéláé. Ntẹ́rìn Bọ́lá Ahmed Tinubu fi ń pa mí fún 2023 nìyẹn. Kí Bọ́lá Tinubu sọ ẹni tó aspire fún pírẹsidẹ́ǹtì ní Nàìjíríà tó débẹ̀ rí lẹ́ni tó wù pé mo fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì tó débẹ̀ rí. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó lé kò débẹ̀. Ẹni tí ọ̀wọ́lé wọn gbé fún Ṣàgàrí. Muritala Muhammed kò dream láti débẹ̀. Lẹ́yìn kúùpù ńlọ débẹ̀ ọ̀tọ̀lẹ́ni tó di kúùpù ọ̀tọ̀lẹ́ni tó jẹ pírẹsidẹ́ǹtì. Lẹ́yìn tán pa Muritala Ọbásanjọ́ ò lérò rẹ̀ kọ́básanjọ́ tó débẹ̀. Kìí ṣe pé Buhari le kìí ṣe pé Buhari le. Ó yíwọ́ àwọn Ṣàgàrí dàgbò ni ló ibọ́ bẹ̀. Kìí ṣe pé Babangida le ó yíwọ́ àwọn Buhari dànù ni ló fi bọ́ bẹ̀. Abacha ò le ó yíwọ́ Ṣónẹ́kàn dànù ni. Ẹ wo bábíọ́lá ṣe le tó kò débẹ̀. Ẹ wo bí Buhari ṣe le tó kò débẹ̀. Ìgbà tó sọ̀rì tínú ló tó débẹ̀. Buhari ti lé lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta ló wá búgbàmù sẹ́kún lójú gbogbo ayé. Òun ò ṣe kínní mọ́ kì í ṣe dandan. Òun ò ní jáde dupò mọ́.
àbẹ́yìn ọ̀gbọ́ngbà náà àbẹ́yìn orí ó bú ẹkún lójú gbogbo wa ó lóun ò ní jáde láti contest mọ́ rárá. ìgbà tí ó débẹ̀ wọ́n lè bá ń lé ni wọ́n rí ibẹ̀ ni àwọn Bọ́lá Ahmed Tinubu náà ni jẹ́ àkópọ̀ jẹ́ àkọ́mọlùpọ̀ bọ́ CBC ti ẹ̀hún ó ṣe jẹ́ àdàpọ̀ mọ́ ACN tí wá ń bì ká máwọn èèyàn kọ̀ọ̀kan ká yí wọn lọ́kàn padà ká fún wọn lówó ká sponsor wọn kí wọ́n darapọ̀ mọ́ wa ó sì débẹ̀ àfi bí àlá ló bá débẹ̀. Yar'Adua ò aspire fún wọn tì ní wọ́n fà á ní ìwọ la fẹ́ kó o ṣeéṣẹ́ wọ́n mọ̀ wípé ẹ̀ tí ẹ ò gbé ṣùgbọ́n ìwọ la fẹ́ kó o ṣeéṣẹ́ ó sì débẹ̀ Goodluck ò aspire láti débẹ̀ ọ̀gá ẹ̀ kú wọ́n wá sùn wọ́n réyè síbẹ̀ ìgbà tó aspire kò débẹ̀ àbó débẹ̀ ni sà àbó débẹ̀ ni mà kò débẹ̀ kò sí ní Nàìjíríà ẹni tó aspire fún presidency tó débẹ̀ rárá ńbà. tí Bọ́lá Tinubu bá pé kò rí bẹ́ẹ̀ àdúrà kan ṣoṣo lèmi àti ẹ̀ àtẹ̀yìn tẹ́ ń wò mí lọ́wọ́ tẹ́ ń gbọ́ mi lámọ̀ gbà àdúrà náà ni pé k'Ọlọ́run ó dá ẹ̀mí wa sí torí pé èmi kọ́ lèmi ní Ọlọ́run ló ní anytime ló lè béèrè rẹ̀ mọ̀ ń jẹun lọ́wọ́ òsì ń bẹ̀ ìyàwó mi wà nínú oyún òsì ń bẹ̀ àwọn ọmọ mi ò tí ì tilé ìwé dé òsì ń bẹ̀ ọwọ́ ọmọ mi ò tí ì tọ́wọ́ torí eléré òsì ń bẹ̀ ẹrù mi ń bọ̀ lójú omi òsì ń bẹ̀ mọ́tò mi sì ṣẹ̀ṣẹ̀ fẹ́ dé ni o kò sí ń bẹ̀ ẹlẹ́mìí ẹni tó ní anytime any day ló lè béèrè rẹ̀ so àdúrà tá a máa gbà ní wípé k'Ọlọ́run ó dá wa sí ju 2023 lọ bá a bá wà láyé then àjọ rí nǹkan tó bá ṣẹlẹ̀. òun lè mí fi àpíìlì sí Bọ́lá Ahmed Tinubu pé kí ló dé tí ó jẹ́ ká jọ lo effort yìí tó bá jẹ́ pé lóòótọ́ torí wa ló ṣe fẹ́ lọ síbẹ̀ oríyà tí ń jẹ wá ló fẹ́ bá wa gbọ̀n dànù ìyá a lè rí àgbọ̀n dànù nínú Nàìjíríà òótọ́ ọ̀rọ̀ délẹ̀ kájọ bára wa sọ àfi tá a bá jáde kúrò nínú Nàìjíríà ìgbà yẹn la tó lè rí àgbọ̀n dànù lára wa ìgbà yẹn látòrí ọpọlọ wa lò àwọn ọmọ wa tó wà lókè òkun tí wọ́n ti ní several and different experiences wọ́n wà lé ọpọlọ tí wọ́n rí mú bọ̀ lókè òkun wọ́n wá lò fún Odùduwà nation. láàrin 20 ọdún a wà máa wá compete pẹ̀lú Dubai a mọ̀ pa afẹ́ kí lu wọ́n dàbí United Kingdom ni o afẹ́ kó dàbí United States of America ni o. kì í ṣe lè tá à ń ra mùsù lábẹ́ Fúlàní ò ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi sí Fúlàní ò ní gbágbára sílẹ̀ ní 2023 wọn ò ní ṣe mistake yẹn rárá. ìtí yóò fàjà láàrin Buhari àti Tinubu wọ́n ti tọ́jú ẹ̀ sílẹ̀ wọ́n padà jà láftà tí Buhari wọlé àkọ́kọ́ òun àti Tinubu jà ìgbà tí ìdìbò ẹlẹ́ẹ̀kejì ń bọ̀ wọ́n tún pàṣọ èdè ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ ẹ́ because wọ́n mọ̀ wípé ọlágbára ńlẹ̀ Yorùbá sì ní alágbára mọ́mẹ́rò bàbá ọ̀lẹ́ni táwa ni yóò ràn wá lọ́wọ́ United Kingdom ò lè ràn wá lọ́wọ́ àfi United States of America. irú ẹni tó sì lè ràn wá lọ́wọ́ ni Trump tí ń bẹ́ẹ̀ yìí because Republican ni Democrat ò lè assist wa láéláé sẹ́ẹ̀rí ibi tá a há sí. àkọ́kọ́ Trump ọ̀gbà tí ààrẹ wa lifeless president ní mọ̀ pé ààrẹ tí ò lẹ́mìí ààrẹ tí ò ní mẹ́ná. kí ló dé tá a bẹ̀rẹ̀ legal processing bí legal process dẹ̀ lẹ́pẹ́ ẹ̀yin onígírámà ibi tó bá yẹ ká kọ̀wé síbẹ̀ protest kọ́ lọ̀rọ̀ wa jẹ mọ́. ṣùgbọ́n àwọn tó ń protest ní abroad a support ẹ̀ 200%. ṣùgbọ́n ní Nàìjíríà èmi Àkàndá ọ̀ lọ́wọ́ sí i ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrótòró ń tòótọ́ ṣùgbọ́n bíi tèmi Àkàndá kọ́ o
èmi kọ́ fabẹ́rẹ́ gúnra mi ní kí n tó fi gọ́mọ ọlọ́mọ mi ò lè rán ọmọ ọlọ́mọ ṣe dé tòrútòrú. And again gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ jókòó mọ́ránmọ́rán tẹ́ ẹ jọ dámọ̀ràn pé fẹ́ protest my dear brothers and sisters yọ yà ọ́ lẹ́nu pé l'October 1st ẹ̀ ní tó lajì iye tẹ́ ẹ jọ kóra yín jọ. Ó kù bí ijọ́ mélòó kan ni mọ̀lẹ́bí kọ̀ọ̀kan nínú àwọn tẹ́ ẹ jọ ṣe tẹ́ ẹ jọ ṣèpàdé òun ni ó máa pè wọ́n lágbájá. náà ní sọ́dúnpọ̀ ọ̀sán gan o dákun mọ́ jáde ọkọ mi o tí ẹ ò ní bàjẹ́ o sórí àwọn ọmọ ní ilẹ̀ ródòrodò yìí mi ò fẹ́ sopọ̀ ọ̀sán gangan o ó tiẹ̀ lè jáde láéláé ni bó bá lọ fẹ́ jáde yọ lọ́ọ̀kì ẹni á nínú ilé làwọn jọ kú sí. yọ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ pé ṣé bá bá ẹni Buhari tí ń bẹ ń bẹ ni àbí bí ń pa ọ́. ààrẹ ni ẹlẹ́ni bù so Amẹ́ríkà ló lè assist wa Amẹ́ríkà tó lè assist wa tá a bá sọ fún wọn wọn ò ní dìde sọ̀rọ̀ wa o. Yorùbá ní iṣẹ́ tá a bá bẹ ni tá a bá jẹ́ tó ń ti yà ní rìn iṣẹ́ tá a bá bẹ ni tá a jẹ́ tó ń ti yìn ní rìn. wọ́n fẹ́ gboríyìn Amẹ́ríkà fẹ́ mọ resources wa kí ni yóò benefit àwọn táwọn bá ràn wá lọ́wọ́. ilé tí wọ́n fi port wa yáwó yìí wọ́n mọ̀pọ́n ti ta Nàìjíríà àsìkò ń bọ̀ tí màá wá tu fún ọ wọ́n ti tà wá already port wa ni wọ́n fi ṣe collateral. wọ́n ń yáwó àárín nǹkan tí wọ́n fowó tí wọ́n ń yá sí wọ́n sì tún fẹ́ yá sí. alájà ń lóṣù akówó àrè rọ̀bọ. aláwọn tí ń bẹ́ ń bẹ́ ò ṣe é dáa ńlá wọ́n fi wá àwọn dé wọ́n tún fọ́ lójú dáadáa àáyá tó fẹ́ tọ́mọ ẹ̀ lójú ṣe tó lọ́ba tún fọ́. làwọn ń pariwo láyé Jonathan kò rí báyìí láyé Jonathan kò ṣe kinní kan kí ló dé tá Sàgbàká o kí ló dé tá dìbò fún Jonathan padà Sàgbàká o. wọ́n sì tàn wá ní o wọ́n ní kerosene ó di 50 naira so ti dà á. wọ́n bá petrol ní 87 naira ó ti di 151 naira. ẹ̀ẹ́dẹ̀ protest o. ṣùgbọ́n 120 ní Jonathan sọ́dà nígbà náà tẹ́ ẹ fọ́n jáde lónírúurú. gbogbo àwọn Bọ́lá Tinubu ní sọ̀rọ̀ fatafata ń bẹ̀. mò ń wò lánàá tí ń pàṣẹ fáwọn ará Ẹdó kí wọ́n rìjẹ́ẹ̀tì Ọbaṣẹ́kì ẹnìkan ni kí wọ́n dìbò fún ṣé ń bá wọn gbé lẹ́dọ́ ni. ẹ̀yin ará Ẹdó tẹ́yìn náà bá gọ̀ ẹ jẹ́ kẹ́ntì ń bẹ lẹ́kọ̀ọ́ tó lówó ju odidi stéètì lọ kó decide life yín fún yín. bó bá jẹ́ nìkejì ńlẹ́ rí pé yóò ṣe ń láǹfààní ẹ bá lọ tó bá jẹ́ Ọbaṣẹ́kì ni yóò ṣe ń láǹfààní ẹ tẹ̀lé. ẹ̀yin lẹ rí àwọn méjèèjì mi ò bá ń gbé lẹ́dọ́. ẹ gbé wọn wò sórí àsùnwọ̀n ta ló gbé wọn jù eléyìí wọlé ó benefit wa ni èyí wọlé ó benefit wa ni kí ni manifesto eléyìí kí ni ti eléyìí ṣé lè ní sólétò àbí èyí ló létò ó ní kẹ́ ẹ gbé wọn. ẹ má fi ìfẹ́ tẹ ẹ ní sí wọn ẹ má fi sórí wọn o mo láìkí Ọbaṣẹ́kì mo láìkí kinní kan no. kí ni yóò ti ara wọn jáde nìkan jẹ́ olórí ìròyìn. so ìgbésẹ̀ tó yẹ kí Yorùbá máa gbé tí àwọn aṣíwájú wa bá fẹ́ràn wá tòótọ́ tí wọn ò lọ́bì fún kọ́ńtrátì Àbújá ó yẹ kí wọ́n ti máa gbé ìgbésẹ̀ yìí sẹ́yìn. ìwádìí mi rìsáàṣì mi wá jẹ́ kó yé mi wípé aṣíwájú kankan ò ní ẹ̀bù èmi àti yín o. àwa kò làkọ̀ságbé la lè yọra wa o nínú òfin. gbogbo àwọn tẹ́ pè lásíwájú yẹn honestly tí wọ́n bá ra àwọn tí ń bẹ níjọba lọ́la ẹ̀rín músẹ́ ọwọ́ bíbọ̀ dídì mọ́ra ẹni ni wọ́n fi kíra wọn Ọlọ́run gbọ́. ìyẹn ẹgbẹ́ kan ò bá kan ṣe ẹgbẹ́ kan ò bá kan ṣe irọ́ ni o jẹ́ kán pàdé lóde àríyá. wọ́n tún rí ní friendship wọn gbogbo tán fi búra wọn lórí ẹ̀rọ ayélujára wọn ẹ̀rín ni wọ́n fi rín. You this guy you are too bad ó ti sọ̀rọ̀ jù sí mi náà ìjà ló dé lórí dòwe náà àbágbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́kan nìkan bá ṣeré on our expense. ìwọ inú tí ẹ ó sì máa dùn lágbájá àti tàmẹ̀dùn wọn ìríra wọn àtàtójú ni wọn
wọ́n kórìíra ara wọn ju pẹ́ lọ àtàtójú ni wọ́n ìdí tó jẹ́ ńláìkẹ́ ẹ̀ mi wà ẹ́ nínú ilé wọn ti yanjú ọ̀rọ̀ ara wọn. kí n mọ́ gbà kókó yín àwa lálẹ́ ẹ̀pọ̀ ara wa. ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí wọ́n wá jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dìsóònù gbá tí wọ́n ń dìsóònù àwo tí wọ́n ń dìsóṣíètì ara wọn. ibi tí wọ́n ti bà á jẹ́ ọ̀rọ̀ wọn ò bá nítumọ̀ òun ni láti máa sọ̀rọ̀ Tinubu níbi tá a ti ń sọ̀rọ̀ protest. wọ́n sọ̀rọ̀ 2023 wọ́n jẹ́ ká mọ position wọn àtẹni táwọn tó ràn wọ́n wá àtẹni táwọn ń jíṣẹ́. bákan náà bẹ́ẹ̀ náà ni Gani Adams ń pe Tinubu ní ẹ̀gbọ́n wa ẹ dákun kíni kí Gani ó pè é. Tinubu gba 18 years lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ẹ ló ti tó bí. Tinubu gba 18 years lọ́wọ́ olóyè Gani Adams ẹ ló ti tó bí lọ́mọ. ṣé dádì ni kò pé ni dádì Tinubu bọ̀dá náà ni ó pé o òyìnbó ìpera wọn bọ̀dá gan wọn ìlò ẹ fúnra wọn àwa là ń kàrámọ̀ ìṣẹ̀dálẹ̀ tiwa ni kò disrespect ẹ̀ tó bá pè lórúkọ gan orúkọ là ń pọ̀ ọba aládé ẹ rí ọba Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ kí ló dé tí ń pe dádì Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ bàbá sì ni wọ́n jẹ́ sí wa wọ́n ń ṣe bàbá o bàbá grandfather. so kò sọ̀rọ̀ nínú yẹn ẹ ó pe ní ìyẹn ò sàrífín. ṣùgbọ́n láti máa sọ wípé àwọn tó fẹ́ jáde wọ́n fẹ́ lọ dà lóró ni wọ́n fẹ́ fi jalè ni. kí la gbé kí la jù. níbi ìpàdé wọn wọ́n ní àwọn fẹ́ ṣe peaceful protest. olóyè Sunday Ìgbòho ní a fẹ́ lọ́ọ́ béèrè ẹ̀tọ́ wa. jàgídíjàgàndà ń bẹ̀ yẹn ó ní tí wọ́n bá dẹ̀ sọ pé àwọn ò fún wa mo kò tiẹ̀ tán bá dẹ̀ sọ pé àwọn ò fún wa á béèrè pé kí ló dé tẹ̀fílẹ̀ fún wa dialogue. ọjọ́ wo lẹnu Yorùbá ò tó kò èmi ò fẹ́ sọ pé kò lè kò rárá àfi ká jẹ́ kókò. ọjọ́ wo nìran Yorùbá ò tó ṣàṣepọ̀ èmi ò fẹ́ sọ pé a lè ṣe papọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe papọ̀. ilẹ̀ Yorùbá máa nílọ síwájú a máa àchífù èèmù wa àláwa máa wá símúṣẹ nígbà tí gbogbo ẹgbẹ́ bá gbà láti ṣiṣẹ́ papọ̀. Oòduà Action Movement ńlẹgbẹ́ tiwa. àwa ò sí nínú jàgídíjàgan ìta fẹ́ kò pé méjì a fẹ́ Odùduwà Republic tàbí self-autonomous either within or outside Nigeria. ìmànà ntí àwa fẹ́ ti wá nìyẹn Odùduwà Republic àkọ́kọ́. bí ọba wa tí ì ṣeé ṣe kí wọ́n fún wa ní self-autonomy that is a fẹ́ ṣèjọba lórí àwọn nǹkan àlùmọ́ọ́nì wa a fẹ́ kó jẹ́ ọmọ wa nìkan ni yóò wà ní ipò ìṣàkóso gbogbo nǹkan nílẹ̀ Yorùbá. àwọn ò fẹ́ violence no a fẹ́ jà a ní bọ́ǹbù tá a fẹ́ jù a ládàá a níbọn tá a fẹ́ kó káàkiri. ṣùgbọ́n a fẹ́ lọ sí International Court of Law. a fẹ́ gbé ọ̀rọ̀ wa síwájú wọn kí wọ́n bá wa gbà yẹ̀wò. wọ́n ní wọ́n ṣe ìgbéyàwó fún wa ní 1914 amalgamation. àwa ń sọ pé iye àwọn kan ló wà ń bẹ̀ ló tọwọ́ sí ẹnìkan kan náà àwọn bàbá wa ò tọwọ́ sí ìbò lọ́sàì fúnra wọn àwọn bàbá tí ọmọ ibi tán fẹ́ kọwọ́ bọ̀. bí wọ́n bá sì tọwọ́ sí wọn ò láǹfààní àti kan tí wọ́n tọwọ́ bọ̀. nǹkan kan gbé fún wọn ni pé kábíyèsí ẹ tọwọ́ bọ̀ bíi olóyè ẹ̀yin ẹ tọwọ́ bọ̀ bíi èmi ọmọ bá ń ṣe tọwọ́ bọ̀ ẹ kọ́kọ́ yín sí. bẹ́ẹ̀ bá sì mọ ẹ tẹ̀ka ẹ fìkà kan yíǹkì ẹ tẹ̀ sí. kò sẹ́nì kankan tó agree pàfẹ́ wà nù márèèjì wọ́n fọ́ọ̀sì wa papọ̀ ni. and láti day one látijọ́ nífọ̀kànbalẹ̀. Haúsá Fúlàní ọ̀gbà ti Yorùbá àwa náà ọ̀gbà ti wọn rárá. bàbá rògbò Fúlàní tàbí Haúsá nínú bòógì èmi àkàndọ́ wọ sínú òrùn. láti ayé operation fọ̀lú mọ́ ni wọn ò ti fún Fúlàní ní tí ń tọrọ bárà lówó mọ́.
èmi sọ tèmi o. ó pè mí kọjọ́ ọmọ Yorùbá lóràn lọ́wọ́ kí n ṣe fún un. ṣùgbọ́n Fúlàní tán bá dọ́dọ̀ mi máa ní ẹ̀yin tí baba yín fún ní 5,000 lókè ọya tí ò rí wa fún ní nǹkan kan bí kí n tún máa fi pọ̀ lókè kí n tún máa jẹ ìyàmọ́ pọ̀nmọ́pọ́n méjì n ò fún wọn ní ṣíṣì mọ́ láti gbà yẹn. ojú kan náà mo fi wo gbogbo wọn. ojú kẹ́ni ojú ẹyẹ olóore tí ó sì yá ẹ̀ lẹ́yìn kó dàgbà kó gùn yẹ kó sì fò lọ ọtán ẹyẹ lọ́nu. so àwọn ìgbésẹ̀ tó yẹ ká máa gbé nìyí ká sì tó gbẹ́rù ìgbésẹ̀ bẹ́ẹ̀ àwọn tó mọ̀ nípa Odùduwà Republic wọn ò tó nǹkan. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí iṣẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo wa àtèmi àtẹ̀yin nínú ilé tá à ń gbé. ẹja sọ fáwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Odùduwà Republic wo ẹja sọ fún ẹ pé àkòdẹ̀ rí bẹ́ẹ̀ o. àǹfààní tá jẹ́ ń bẹ̀rẹ̀ àǹfààní tá jẹ́ ń bẹ̀rẹ̀ bá a ṣe ń struggle kọ́ ló ṣe yẹ ká máa struggle. lọ sí ìlú mi jáde ìwọ náà jáde kúrò ní Nàìjíríà kọ́ lọ fojú lóúnjẹ. ó rí i pé bílù ṣe rí kọ́ lọ yẹ kó rí bílù ṣe wà kọ́ lọ yẹ kó wà bá a ṣe ń sanná ní kọ́ lọ yẹ ká máa sanná ní. kò yẹ ká parò kan ga jù kan lọ kò yẹ kí bí ọmọ pẹ nìkan kan nu wa ebi sì ń pa wá ọmọ pàpà ńlá. tọ́ bá sọ pé ebi ń pààyàn ebi ń pa wá aṣọ ní ń bàṣírí ara ni ọ̀já mọ̀ pé àti pé Yorùbá rọ́jú a sì rọ́nú. àwọn ọmọ kéékèèké tá à ń bí wọn èmi ò tí ì ní jẹun àárọ̀ nínú ẹ̀sìn ní rí lójú ẹ̀. àwọn ọmọ àwọn ìyá àti bàbá wọn máa fòsì sákọ mo láìkí àwọn ọmọ mi bí wọn ò jẹun fódìdí ọjọ́ kan súnlẹ̀ ẹ ò lè rí lójú wọn nonsense. ìyàní jẹ́ mo kúndùn pọ̀nmọ́ ẹran kíní ń bẹ lára wọ òbí àwọn ọmọ wọn ò jẹun inú rẹ̀ tó wá ń dùn gbẹ bí wọn ò jẹun lódìdí ọjọ́ méjì ẹ ní rí lójú wọn. ọkàn wọn ń kọ́ màánú tí ń fagi nínú wọn ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ ṣé báwa ṣe lò ó làwọn náà ó ṣe lò ó. yóò bẹ́ẹ̀ já ronú wa o. so bóyá kárí ọ̀rẹ́ntíètì àwọn Àgbẹ̀kọ̀yà yẹn because Àgbẹ̀kọ̀yà pọ̀ Àgbẹ̀kọ̀yà Solidarity Movement wà àwọn náà confam ẹ̀ pé wọ́n wà lóòótọ́ ṣùgbọ́n ẹ̀gàn ni wọ́n fi porúkọ wọn. ẹ̀gàn sì pé kó yan ọmọ dùn ntọ́ bá wù kálukú ló lè pẹ́gbẹ́ ẹ̀ ntọ́ ń pè lágbẹ́kọ̀yà kì í ṣàṣorúkọ ẹnìkan àgbẹ̀tọ́kọ̀yà Àgbẹ̀kọ̀yà fúnra wọn ni. owó orí ló dìjà lẹ́ngbà yẹn ìyẹn kọ́ la fẹ́ sọ nísìnyí. tí Àgbẹ̀kọ̀yà ò bá lọ́wọ́ sí rálì tó fẹ́ wáyé l'October 1st kò yẹ kí wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ ibi tí èmi ń lọ nìyẹn. ókè o Àgbẹ̀kọ̀yà tiwa ò lọ́wọ́ sí o basic. àwọn kan láwọn fẹ́ protest lórúkọ Àgbẹ̀kọ̀yà no ẹ jẹ́ ká clarify ẹ̀ Àgbẹ̀kọ̀yà báyìí ló fẹ́ ṣe kì í ṣe tiwa wọ́n sá lórúkọ Àgbẹ̀kọ̀yà Solidarity Movement ni wọ́n láwọn fẹ́ ṣe rálì ẹ̀ẹ́dẹ̀yìn wọn náà ókè Àgbẹ̀kọ̀yà Solidarity Movement ni ló fẹ́ ṣe rálì ṣùgbọ́n tiwa tí Kamorudeen Òkìkíọlá tó ń sọ lórí wa àwọn ò lọ́wọ́ sí protest kankan ọ̀tán ló bá tán wọ́n wàá gbayì ju gbogbo àtàmọ̀ tí wọ́n wá ń sọ wọ́n bú Tinubu tí ọmọ Yorùbá fẹ́ lọ fàárẹ̀ rubbish. pápápá kí n advice olóyè Sunday Igboho àti Ìbà Gani Adams tábàsọ eléyìí àdárúkọ Gani bàbàsọ eléyìí àdárúkọ Igboho torí pé à ń rẹ́yìn méjèèjì wò níwájú ni o torí pé à ń rí yín wò níwájú la ṣe ń pè yín ntààfin ní rí wò níwájú mọ́ Ọlọ́run ní járe ẹ ní bínú ipò tẹ́ wà yẹn ó ń bá àwọn èèyàn kan nú jẹ́ gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà tán jáde wọn ẹ ti rí ẹ̀tanú nínú wọn kò sẹ́ni tó mọ̀ wọ́n we don't know them. àwọn ò kì í jáde lórí Facebook àwọn ò kì í jáde lórí social media torí pé ẹ ní nǹkan gidi tẹ́ fẹ́ sọ ni torí pé ẹni tó fẹ́ ṣe wá láǹfààní láti sọ ni ò jẹ́ kẹ́ jáde ń bẹ̀ torí pé ẹ̀mọ́ tẹ́ fẹ́ sọ ẹ̀mọ́ nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ dẹ̀ mọ̀ pé tẹ́ bá ti jáde pressure wà lórí yín á fẹ́ máa pè yín ń gbé ókè o wàhálà kan ti ṣẹlẹ̀ ń bí báyìí o ẹ bá wa rí sí ẹ fẹ́ jáde ni. àwọn ń jowó Ààrẹ Ọ̀nà Kakanfò because lára wọn ààrẹ tí ipò Ààrẹ Ọ̀nà Kakanfò wù tí ò débẹ̀
ẹ wá ní ọmọ sọ̀rọ̀ Gani Adams láìda. ọ̀pọ̀ fẹ́ gbayì bíi Sunday Igboho àdórí ẹ̀ bẹ́ẹ̀ òun náà wá ń jowú wọ́n ń pe Sunday Igboho ń tọ́ọ̀gì ńbo ló ti dàlúrú délé yín. èèyàn jáde wípé ókè o tàbá ní akwaṣọ sí wèrè lọ́rùn yóò lógbó bàbá ní kákédèdè ní ó sòkú yẹ bó ṣe fẹ́ òórùn ní jẹ́ kí gbogbo ará àdúgbò sinmi ókè ìwọ ń ságun èmi ń ságun ta ló fẹ́ jagun òun lájàyè. ó sì jáde síta pé ókè ẹlẹ́fẹ́ tó fẹ́ líìdì mo rẹ́dì láti léèdì bẹ́ẹ̀ bá sọ̀pọ́ọ̀tì wa. bọ́ bá jáde tán bá béèrè lé lọ́wọ́ ẹ á ní táwọn bàbá wa bá ti sọ pé ọ̀yá náà nìyẹn. ẹ̀ wá ń pẹ́ gan ń pa olùpọ̀ lóògùn oògùn kí ló ní tá à ń ṣe fún ọ. ọ̀tẹ̀ ní bẹ́ẹ̀ gàn ní bẹ́ẹ̀ bọ́mọ ẹni bá dáa káwé àní fi sáyà. ọ̀gá ìyá múdà èèyàn ló bí tiẹ̀ tí ò lè mọ́bẹ ẹni tó jáde káyìn ẹ̀yin tẹ́ ẹ déjúmọ́lé tẹ́lẹ̀ ńkọ́ bí ìbá sọ̀rọ̀ rálì tó gbé yín jáde. ẹ sì fẹ́ wá sí owó tẹ́ ẹ gbà ni ẹ fẹ́ wá jí sí ọ̀gá yín ni. a lọ́wọ́ sí protest o a sì nínú rálì ọ̀tán ìbájáde. ẹ má kọ̀ndẹ́mù àwọn tó fẹ́ ṣe é. bóyá nù gbádùn lẹ́yìn wà àti mọ̀lẹ́bí yín ẹ̀ ń rí jẹ ẹ̀ ń rí mu nírọ̀rùn dẹ́ ẹ rántí pé àwọn kan ò rí jẹ o wọn ò rí mu o. àwọn kan rí jẹ wọ́n rí mu ṣùgbọ́n nù nira ni kì í ṣe nù rọrùn. wọ́n sì wò pé àwọn ò fẹ́ dídùn lóko àwọn ò jẹ́ kíkan mọ́. wọ́n wá ní bẹ́ẹ̀ tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde èèyàn tó gbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti pẹ̀sẹ̀ dà ókè ẹja sọ fáwọn èèyàn ipá àṣe mọ́. ẹ wá ń dìde ọ̀tẹ̀ ẹ ń ṣàpérò ọ̀tẹ̀ ẹ ń ṣe press conference náà lẹ ṣeun fídíò tẹ lu ọ̀ṣáàbù ẹ má bínú o fóònù lẹ fi rìkọ́ọ̀dù ẹ̀. tẹ bá fẹ́ jáde fún nǹkan jọ mi tó jẹ́ mọ́ Yorùbá ẹ̀yin nìkan kọ́ Yorùbá. ẹni tó bá rọ̀ mọ́ ilẹ̀ Yorùbá àṣírí Yorùbá ẹ lọ́wọ́ Àgbẹ̀kọ̀yà lọ́wọ́ ẹ dákun sà. bàbá wa Kamarudeen Òkìkíọlá àṣírí Yorùbá èwo lọ́wọ́ lọ́wọ́ yín kí ni pa yín lẹ̀ Yorùbá. ẹlẹ́ẹ̀tì jàre Àgbẹ̀kọ̀yà ó ti lé lógún ọdún láti 20 years ago kí ni tẹ́ ẹ ti ṣe bolẹ̀ ti jáde lórúkọ Yorùbá rí. a fẹ́ mọ̀ ẹni tá a bá fẹ́ ṣe nǹkan á tẹ̀lé tó Yorùbá ètò owó ní Yorùbá nílẹ̀ tá a ti ń tọ̀ láti ìgbà tá a ti gbọ́njú. ètò owó lẹ́yìn nílẹ̀ fún Yorùbá. kò mú tọwọ́ ẹ̀ wá kò yẹ kó gba tọwọ́ ẹni. ẹni ó bá wù ló lè sọ pé n tó ń ṣe nínú nǹkan tó. even kó jẹ́ márèèjì ọkọ àtìyàwó tí ó bá ti sáyọ̀ ń bẹ ó ṣe é ṣe kó jẹ́ ìyàwó ní ọ̀pọ̀ ọkọ ẹ̀ wò. ọ̀rẹ́ wa mi ò ṣe mọ́ o. èyí tí mo bá ẹ jìyà yìí ti tó o. mi ò dúró ní sùúrù lérè kankan mọ́ Ọlọ́run ṣògo ni mò ń lọ ó tó gẹ́ ọmọ Léfì alùbàtà òkè ń dárin mò ń lọ ilé wa. wọ́n sì lè bùṣe gàdà kó bùṣe gèdè kọjọ́ kan ní ó pè ìyàwó ẹ̀ ìyá alágbájá. a nítorí àwíjàre kí tó tán lẹ́nu o. ìbágbépọ̀ èmi àti ẹ kò fẹ́ mú èso rere jáde. ní kúkúrú èdè n ò ṣe mọ́ wọn lọ lé yín. bàbá alágbájá kí mo ti ń fa ara rẹ̀ sùn ọ́ o n ò ṣe mọ́. tàbí n tó ń ṣe yìí yọ́yọ́ lẹ̀ fún ọ o mo lè sọ pé mi ò ṣe mọ́ o á ti sàlọ̀ síwájú ìjà. ẹni Yorùbá máa ń dákẹ́ ni Yorùbá dákẹ́ wọ́n sì máa fi gbágbọ́n a lórí á sì tún dákẹ́ mọ́ bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ ní Yorùbá dákẹ́ ǹjẹ́ ẹ mọ iye Fúlàní tí ń wọlé Yorùbá lójúmọ́. ó dùn mí pẹ̀lú rí fídíò yìí o. ó dùn mí o. jẹ́ ń wò bọ́yá lè rí mọ̀ pé púpọ̀ nínú wa ó ti rí ẹ má bínú. àwọn Fúlàní lẹ́rí tí wọ́n tò lera wọn bí ọmọ iléèwé tó fẹ́ ra ń jẹun inú tírélà kan ṣoṣo wọ́n ti bọ́lẹ̀ o. inú tírélà kan ṣoṣo ni wọ́n ti bọ́lẹ̀ wọ́n lé 100. Ṣàgámù ni wọ́n ní wọ́n ti dá wọn dúró.
ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ ń sẹnu fatafata tẹ́ ń pariwo àwọn ló ń wò ó àwọn ló ń wò ó dáńdọ́ra bè lọ kí àwọn ò ní báàgì bọ́n ṣe wà nù náà sọ̀kalẹ̀ tó ń wò yẹn kí làwọn eléyìí fẹ́ lọ sí lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ àwọn Bọ́lá Ahmed Tinubu ni wọ́n mọ import wọn torí election tí ń bọ̀ wọ́n produce voters card fún wọn láti inflate Èkó láti populate Èkó. àwọn ló ń wò rẹ́rẹ́rẹ́ o Yorùbá ń sùn àna kọ̀kọ́ àwọn kan wá la fẹ́ protest àwọn ẹgbẹ́ ẹ̀rọ kan wá jáde àwọn arìnrìn Gani náà ló ń so lórí àwọn kan OPC SOPC ló ti wá di OPC ìlú mélòó lẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà wà nílẹ̀ Yorùbá lónìí ìlú wo ni ò ti SOPC either green or yellow OPC or white OPC ìlú wo ni ò ti SOPC lónìí even jákèjádò Nàìjíríà ilẹ̀ Yíbò OPC wà ń bẹ ilẹ̀ Haúsá OPC wà ń bẹ ọ̀tẹ́ ní ìpòdù ọ̀yà aramọ́tò wọn lálòkù ọkọ̀ lára làbìlàbì tó rí mọ́gàjọ̀ táwọn ń bínú. ǹjẹ́ wo nìran Yorùbá fẹ́ bínú ara wa dà inú làábi ni àbí ká tẹ̀síwájú ọ̀tẹ̀ láṣẹ ni àbí ká ṣàṣepọ̀. mo ní ẹ má wà wòfin wíwà wòfin ọmọlàkejì ẹni olólùfẹ́ ẹni ńlá fi rí i pé apá ẹ̀kan gùn jù kan lọ àsórí ẹ̀ ti ẹ̀gbọ́n àsójú ẹ̀kan ti ẹ̀yí sẹ́gbẹ́ kan àwòfin ní jẹ́ bẹ́ẹ̀ ẹjẹ́ agbárùkù tira wa ẹjẹ́ àsọ̀pọ̀tì ara wa bí wọ́n bá lọ́ọ̀mọ̀ àǹfààní tí ń bẹ nínú Odùduwà Republic lónìí dandan ni Tinubu gbọ́dọ̀ sàárẹ 2023 tó bá débẹ̀ a tó lè bèrè Odùduwà kò sí problem òníyẹ ọ̀láyẹ ọjọ́ tá a jẹ́ èèyàn ń súnmọ́ wa ọjọ́ tá a kò láyé ń súnmọ́ wa náà ntí kálukú wa bá àchífù kó tó kò láyé ni ẹ ń lówó ẹ tí ò ní ẹ ń rí jẹ ẹ tí ò rí jẹ kò nọ́lọ́ ní nǹkankan kò dẹ̀ pa nǹkankan dà nínú orúkọ Ọlọ́run. àwọn èèyàn kan wà tó jẹ́ pé orí ìyà ládá wọn wọ́n jẹ́ látàárọ̀ dálẹ́ ni ẹlòmíì ti lé ní 50 years kò ká 100,000 naira rí kò sì ní ìka tí ó fi jáde láyé èpè kọ́ bó ṣe pílànù láìfù ẹ̀ ni. because mi mọ̀ béèyàn tó lọ́gbọ́n lórí béèyàn tó lọ́pọlọ yóò ṣe wà láyé tó lóṣèlú gan wà láàrin ọdún mẹ́rin tí ó fún ní 2,000 naira 1,000 naira tí ó sì gbà á lẹ́yìn ọdún mẹ́rin mi kò sì ní rí mọ́ ẹni yóò dẹ̀ ní ṣe nǹkan kan gbàtọ́dún mẹ́rin yẹn bá dẹ̀ pé olóṣèlú yẹn dẹ̀ tún padà wá yóò tún kó 2,000 naira wá ẹ̀ sì tún fẹ̀rín pàdé ẹ̀ tún gbà lọ́wọ́ ẹ̀. a jẹ́ pé lára àwọn tó sì wọ́n wálé ayé lọ wà ò sí lára àwa tá a wálé ayé because àwa tá a wálé ayé tá a fẹ́ ráyé wá a fẹ́ ráyé gbé a fẹ́ lámì a fẹ́ lápá. èèyàn kan ò ní lápá láì lápá béèyàn lápá kò lè lápá àwa la fẹ́ soríire a fẹ́ lókìkí a fẹ́ ní pààtì ní inú ayé a fẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta ìwọ lè yàn bẹ́ẹ̀ máa gbé bẹ́ẹ̀ máa ṣẹ́rú olóṣèlú lọ àwa fẹ́ wà lómìnira a fẹ́ gba ìran Yorùbá kó lóko ẹrú fún àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wa káwọn ọba nínú ìgbádùn ìyà táwa jẹ àfẹ́ káwọn èrò ẹ̀yàn jẹ ìwọ náà darapọ̀ mọ́ wa jẹ́ àjọ máa béèrè fún Odùduwà Republic láti wákàtí ọ̀wọ́ yìí lọ ká má mẹ́nu kó ń bẹ̀ àìmẹ́nu kó ń bẹ̀ ni ó jẹ́ kí àwọn tó kù náà máa darapọ̀ mọ́ wa lójú ọ̀nà wọ́n máa bá wa ń bẹ̀ n táwọn ẹni tí ẹ̀ ń pariwo gan láti ẹ̀já wa náà support wọn àwọn dàbí pé yóò benefit ọmọ ẹ̀já support wọn bí ò tiẹ̀ benefit àwa mọ́. níta bá ń ṣe làwọn tí ń bọ̀ lẹ́yìn ọba wa ń bẹ̀ làwọn náà sọ̀pọ́ọ̀tì béèyàn sí àchífù èèmù nìyẹn o bí àláṣẹ wá sí mọ̀ṣẹ́ nìyẹn o so ní kúkúrú èdè kí n tó máa lọ Ìbà Gani Adams
olóyè Sunday Igboho ọ̀kankan nínú yín ò gbọ́dọ̀ jáde l'October 1st fún rálì kankan. Anybody tó bá wá bá yín ẹ sọ fún un pé ẹ jáde. Ọ̀lẹ ni yín ẹ̀pẹ́ gbà. Adẹ̀rùgbẹ́ lágbára ni ẹ̀pẹ́ ẹ̀ ní. Torí pé abánidá kì í bá ní débẹ̀. Especially olóyè Sunday Igboho. Ẹ límìtì àwọn àlejò yín ní gbígbà láti ìsìn lọ títí di October 1st kọjá October 1st. Delegate kan fẹ́ wá látọ̀dọ̀ ìjọba ẹ̀pẹ́ gbàlejò ẹ̀pẹ́ sínlé. Because lára àwọn tí wọ́n rán wá àmì ń bẹ́nu wọn láti wá wo condition lé yín. Àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n lè rán wá wọ́n lè mú nǹkan tó lè ṣekú pani wá. Oríṣiríṣi poison ló wà. Ǹjẹ́ mọ̀ pé poison tí wọ́n máa fi bọ̀yàn lọ́wọ́ lásán wà? Ẹ sáré eléyìí tí wọ́n ní fi de glass cup mọ́. Poison tí wọ́n fi nu microphone. Ǹjẹ́ mọ̀ wípé handcuff tí wọ́n fi síyàn lọ́wọ́ wọn á mọ poison ẹ̀. Nọ́mbà ti dè mọ́ ọ lọ́wọ́ tó ti làágùn mọ́ olúwa rẹ̀ ti kó jombo kò ní pa lójú ẹsẹ̀. Ẹni mo fi ní prevention is better than cure. Olóyè Sunday Igboho ẹ̀gbọ́n mi bí wọ́n bá múrú wa ẹ̀yin lè sáré káàkiri pé Awíkonko ẹjẹ́ àgbálẹ̀ ìgbàdógóje ẹ mọ bọ́tìnì tẹ́ ẹ lè tẹ̀. Ẹskísà bí wọ́n bá mú èmi ò ní bọ́tìnì kankan tẹ́mi lè tẹ́ o. So ọ bẹ́tà ẹ má jáde rárá wọ́n ń sọ ojú wà lára yín gan. Ẹ ó lágbára afẹ́wọ́ agbára ẹ má jẹ́ kẹ́nìkan kó tì í. Tí wọ́n bá tì í ẹ má tira yín ẹ pé mi Àkàndá ní kẹ́ ẹ má jáde. N ò tó yín bá sọ̀rọ̀ o. Ṣùgbọ́n mò ń gbẹnu ọmọ àtìyàwó yín sọ̀rọ̀ mo sì ń sọ̀rọ̀ lórúkọ àwọn òbí yín tẹ tara wọn jáde. Olóyè Sunday Igboho má jáde l'October 1st fún rálì kankan. Yorùbá ò ṣeé kú nítorí ẹ̀. Ṣùgbọ́n ìjàngbara wa á continue after October 1st. Kò dẹ̀ sí jàǹgbara tá a fẹ́ jà ju pé a kọ lẹ́tà sí United Nations, United Kingdom àti United States of America. Ẹ̀yin tẹ́ bá jólówó láàrin wa ní kẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì wa. Ọ̀nà tí àwa lè rìn àti sàn kalẹ̀. À ń fẹ́ sọ̀pọ́ọ̀tì mórálì. Ẹ jẹ́ ká jọ máa kéde ìyìn rere Odùduwà Republic fáwọn tí ń bẹ nínú ilé wa fáwọn tí ń bẹ ládùúgbò wa. Nílé ìwé ẹ máa sọ. Ẹ wòye táwọn ọmọ wa ń san lówó ilé ìwé. Missionary ló mú education wá ọ̀fẹ́ ni wọ́n mú wá wọ́n tún ń bẹ àwọn èèyàn láti lọ ilé ìwé ni. Lónìí ẹ wòye tẹ́ ń san lórí ọmọ kan ṣé bẹ́ẹ̀ ló sì yẹ kó rí ni. Láti ìgbà tá a ti gbọ́kàn lépo nìyà ti ń jẹ wá sí. Cocoa House, National Theatre, National Stadium kò sí lè tán fowó epo kọ́ńbẹ́ o. Owó kòkó, owó tímbà ni, owó obì. Ẹ jẹ́ kí Yorùbá ronú o. L'October 1st Ìbà Gani Adams má jáde o. Sunday Igboho má jáde o. Ẹ má jẹ́ kémi ó padà wá láfter October 1st kí n mọ̀ pé ṣé n ò wí bẹ́ẹ̀ fún yín ṣé n ò sọ fún yín pé ẹ má jáde. Because wọ́n mọ̀ pé yín méjèèjì lẹ́nu tá a tún ní báyìí. So wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ finally. Ẹ̀jẹ̀ ajé ọlọ́gbọ́n tí sí ọ̀rọ̀ rẹ̀ kù sínú. Inú ni kíní ẹyẹ gbé òkò tá a sọmọ ẹni ẹjọ́ wà nínú ẹni. Ní tí mo ní kí n wá wí fún inú o. Ìyànjú tí mo ní kí n wá gbà inú o. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú o. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni o. Ní tí mo fẹ́ ṣe lánàá ni pé kí n kàn wá láàrin 20 ìṣẹ́jú kí n sọ tí mo fẹ́ sọ kí n sì máa lọ àfi bí náà ṣe lọ o. Àdúpẹ́ pé náà lọ lọ́tẹ̀ yìí o. Bóyá kẹ́mi náà rè fòrùn rajú díẹ̀ kílẹ̀ ò tó mọ́ àbílẹ̀ tí ẹ ti mọ́ ni kọ́ lọ́wọ́ ṣàánú wa. Ẹ má gbàgbé láti fọ́lò péèjì tẹ́ wà yìí
bẹ́ẹ̀ tí ẹ fẹ́ràn mi ẹ fi ṣe kóríyá fún mi. At least n bá fẹ́ upload fídíò àbí tí n bá fẹ́ ṣe live ńjọ́ mi dáadáa ni wọ́n sọ ni ìdàkejì ni yóò benefit yín kò ní benefit yín ẹ tiẹ̀ sì kọ́kọ́ wò ná. torí òní kọ́ torí ọ̀la ni o. eré tèmi náà ń sá tí gàrí tí n ó mú kọ́ ni ò sí o tèyí tí n ó fáwọn ọmọ mi kọ́ ni ò sí. ṣùgbọ́n olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì ń gbogbo wa o. bẹ́ẹ̀nìkan bá lówó nú ẹbí ẹ̀ rí bí pressure ṣe pọ̀ lórí ẹ̀. kálukú ní ọmọ wa pẹ̀lú ìṣòro wọn gbogbo wa ò ní níṣòro ṣùgbọ́n ó yẹ kí gbogbo wa ó kárọwọ́ mú lu ẹnu nírọ̀rùn. ọlọ́run ní fìyà jẹ́wọ́ ọlọ́run ní pọ́n wa lójú. ẹ láìkí péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awíkonko tẹ́ ẹ wà yìí àti àkàndá ọ̀rọ̀ ẹjọ́ àwọn gúrùpù mi Agitation for Oduduwa Republic àkàndá ọ̀rọ̀ Awíkonko family YouTube mi wá pọ̀. Jack of all trades ló yẹ kẹ́ ẹ pè mí gbogbo ẹ̀ náà lórí Yorùbá ló dálé. àkàndá ọ̀rọ̀ Awíkonko ń bẹ lórí YouTube. Ẹwà Èdè Yorùbá TV níbi tí mo ti ń kà yọkà ó wà ń bẹ̀. ni mo ti ń ka àwọn ìwé Yorùbá yẹn tẹ́ ẹ̀ ń jọ yẹn ó wà ń bẹ̀. akọ́mọlédè Yorùbá ó wà ń bẹ̀. púpọ̀ àwọn ọmọ wa tí wọ́n ń bẹ lókè òkun ni wọn ò mọ èdè Yorùbá kọ́lọ́hún fún mi lórí ọ̀fẹ́ ààyè ó láwọn kankan tí mo fẹ́ ṣe bẹ̀ tó wọ́n kàn máa wọ bẹ̀ wọ́n sì máa kọ́ èdè Yorùbá ń bẹ̀ ni. Oríkì Yorùbá TV ń bẹ̀ ńlẹ̀ tí máa rí oríkì orílẹ̀ yín ẹ̀yin tẹ́ bá fẹ́ràn oríkì òwe Yorùbá TV òwe Yorùbá TV ń bẹ̀ ńlẹ̀ tí máa róríṣiríṣi òwe. àwọn èèyàn kan ní kí n ṣe ìwé òwe jáde mo wá rí páwọn èèyàn ò fi gbogbo ara kàwé mọ́ ẹ̀jẹ̀ á gbé sórí YouTube kí wọ́n kọ́ jẹ́ àmọ́ ìmọ̀ ẹni tó bá fẹ́ kọ́ òwe sí ẹni tó bá fẹ́ mọ̀ òwe sí kọ́kàn máa débẹ̀ kọ́ máa bú tí ẹni. bákan náà ni Àṣà Yorùbá TV ẹ rí pé gbogbo àwọn nǹkan tí mò ń dákọ̀ ẹ̀ tá a bá papọ̀ ẹni tí ń wá kan ò ní tètè rí ti ń wá ẹni tó jẹ́ pé òwe ló fẹ́ wá tó wá lọ ń kàyọ kan no yóò gbá sí ìwé kíkà jàre òwe ni mò ń wá o tó wá ṣẹ̀ṣẹ̀ ń scroll kò ní dáa ṣùgbọ́n ẹni tó fẹ́ òwe yóò ti mọ̀ pé òwe Yorùbá ló ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ní kórìíta kò yé mi kò ná ní nǹkan kan láti subscribe sí. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. ẹ má gbàgbé àwọn sẹ́ẹ̀mí kan ń bọ̀ lọ́nà kí ni mo ṣe bẹ́ẹ̀ àwọn erémọdé àwọn eré tá a máa ṣe ń gbà tá a wà ní kékeré o. eléyìí ni mo fi ń dágbére fún yín pé mò ń lọ o. ókè ẹ jẹ́ n fi eléyìí dágbére. ìyá mi onílé ọ̀la ọlọ́nà ọ̀la o oníyan gbóyè ìyá mi ò jẹ́ bójú tẹ̀bẹ̀ o ọlọ́kà ń roka ìyá mi ò jẹ́ bójú tẹ̀bẹ̀ o ìyá rẹ̀ oníná lórí elérò lọ́rùn oníyan gbóyè ìyá ó ṣe dàgìnì wò pa. ó dàbọ̀.